A kú dédé àsìkò yìí. Mo kí ẹ̀yin bàbá mi nínú ilé. Mo kí ẹ̀yin ìyá mi. Ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé lóko ní ẹ̀yìn odi káàkiri àgbáyé. Níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí, ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá. Gbòrògbòdò ayé ò nílù fún wa jó. Pápá ẹ̀yin ṣe ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni, àbẹ́ ẹ̀yin ṣe ń gbọ́ mi ní ìgbà àkọ́kọ́. Ìmọ̀mọ́ yín náà ni Dr. Gbese ọmọ Arámidé. Ẹ̀rí tí mo mú wá fún wa lónìí, òun náà ni iṣẹ́ ẹni tó bá jẹ gbèsè. Tí orí pé ó jẹ gbèsè, wọ́n á ronú. Má para ẹ o, má para ẹ dànù. Torí pé tẹ́mi bá wà, ẹ̀mí tó bá wà ni yóò san gbèsè. Ẹ̀mí tó bá wà yóò san gbèsè. Wọ́n ní tá a bá sì ṣe kinní kan láyé ni, wọ́n lájẹran tó ju erin lọ. Mo dúpẹ́ lọ́wọ́ yín lólùfẹ́ mi pátápátá, yín tí ẹ ti subscribe sórí ìkànnì yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín, ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Ẹ bá ti wá subscribe, ẹ má gbàgbé láti tan notification bell yín. A lè notify yín pé a ti wà lórí atẹ́gùn. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ń fún mi ní ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àbùsí ń tolókun, àbùsí ń tọlọ́sà, ẹ wà nínú kàtọ́kẹ́ ẹ torí kan. Ẹ̀yin lè tí mo mú wá fún wa lónìí, òun náà ni mo ti sọ yẹn. Òun náà ni ẹni tó bá jẹ gbèsè. Ẹni tó jẹ gbèsè, sọmọ tó máa lọ wá ni. Ẹ dámọ̀ kí nǹkan tá lè ṣe fúnra wa ni. Ìgbà tábà ẹsẹ̀ ń tojú bọlé, àwọn nǹkan tá lè ṣe fúnra wa, ṣé àwọn nǹkan kéékèèké báyìí, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa wò pé kò sórí eku, kò sórí ẹja, kò sórí igbá, kò sórí ẹ̀ńbẹ̀. Dandan kọ́ ni kásẹ̀ máa kó ewé bíi mẹ́wàá jọ. Dandan kọ́. Ewé tó wà níwájú yín tẹ̀ ń wò yìí, ṣé ẹ ti rí i? Òun ni wọ́n ń pè ní ewé efinrin gbòdó. Láwọn olóyìnbó ń pè ní saint leaf. Ewé efinrin gbòdó. A ní efinrin ajá, a ní efinrin wẹ́wẹ́, a ní efinrin ńlá. Oríṣi efinrin mẹ́ta la ní. Àmì eléyìí ni wọ́n ń pè ní efinrin ńlá. Efinrin wọ́n tún ń pè ní, àwọn àgbàlagbà ń pè ní efinrin gbòdó. Sẹ́rí efinrin gbòdó ẹ̀ jẹ́ ká já ní àárọ̀ kùtùkùtù. Tó bá fẹ́ ṣe iṣẹ́ yìí, ìyẹn fẹ́ni tó bá jẹ gbèsè, má para ẹ o. Bó tó bá jẹ gbèsè, má para ẹ. Ìtọ̀ dájí tó bá kọ́kọ́ tọ̀, ìtọ̀ àìfọ̀hùn síyàn, ò ní fọ̀hùn síyàn ní dájí. Ìtọ̀ yẹn ni wàá tọ̀ sínú òkè kan. Yálà obìnrin ló jẹ́ ni, àbọ́kùnrin ni ẹ́. Ní tí wàá lò náà ni mò ń ṣàlàyé fún ẹ yìí. Ní tá lè ṣe fúnra wa ni. Ìtọ̀ ìdájí yìí, bá mi tọ̀ síbì kan. Ṣé o ti tọ̀? Wàá wá lọ já, tó ilẹ̀ bá ti mọ́, lọ síbi tí efinrin bá wà, bá mi já ewé efinrin yìí. Ṣé o ti já? Bàbá, méjì mẹ́ta lóògùn. Bá ti wá já ewé efinrin yìí, ẹ jẹ́ ká gún ewé efinrin yìí mọ́ èpo ọ̀bọ̀. Ewé efinrin yìí nìkan ni, kò ní nǹkan míì nú. Ẹ bá mi gún mọ́ èpo ọ̀bọ̀. Ìtọ̀ ìdájí yìí, òun là á fi ṣe omi ẹ̀. Ìtọ̀ ìdájí là á fi gún ewé efinrin gbòdó àti èpo ọ̀bọ̀ tó ń fímú. Ṣé a ti gún? Ẹ dákun mo bẹ̀ yín lólùfẹ́ mi pátápátá nílé lóko lẹ́yìn odi. Mo bẹ̀ yín, mo rọ̀ yín. Ẹ má wò mí lásán. Ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like. Babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni, wòlíì èyíkéyìí tá bá wò jẹ́. Mẹ́jẹ̀ kó jẹ́ pàwọn nìkan la máa jàǹfààní àwọn iṣẹ́ yìí. Ẹ bá mi pín ká kí fídíò yìí kó go viral. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà nínú ilé tí wọ́n rí irú ìpèníjà báyìí, tí wọ́n jẹ gbèsè tí wọ́n rọ́nà àbáyọ. Ẹlòmíì ti gba owó burúkú tán gbà yẹn, kọ́múlé láńtà, wọ́n ti gbà á, ọ̀wá ń sá káàkiri. Wọ́n dààmú ara ẹ̀ jìnnà. Nǹkan tí wàá lọ ṣe, mo ti ṣàlàyé fún ẹ yìí. Á jẹ́ fún yín bó ṣe jẹ́ fún ajíbíkì tó kọ́ jáwé. Á jẹ́ fún yín bó ṣe jẹ́ fún ọ̀sán ibíkì tó kọ́ wégbò. Á jẹ́ fún yín bẹ́ẹ̀. Tá bá ti wá gùn, báwo la ṣe máa ṣe? Ó ti dóògùn nìyẹn. Àwọn bàbá wa ní méjì mẹ́ta lóògùn. Ẹ ká máa fi wẹ̀, ká máa ṣàdúrà pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run Ọba Elédùmarè
ó máa rán aláàánú ní bá bẹ́ẹ̀ sì rí owó yẹn san padà, ọ̀nà á ṣí ọ̀nà á là. Bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹ máa fi wẹ̀ ní ojoojúmọ́ láàárọ̀ ẹ ká máa fi ọṣẹ yìí wẹ̀ ní ojoojúmọ́. Tó bá wù ẹ́ o lè lomi gbígbóná, tó bá wù ẹ́ o lè lomi tútù láti rí i pé o fi ọṣẹ yìí wẹ̀. Ọṣẹ yìí wọ nìkan ló ṣiṣẹ́ fún o. Tá bá fẹ́ ṣe fún èèyàn, ìtọ̀ tiẹ̀ náà ni ẹ máa lò. Ìtọ̀ ẹni tó bá ní náà ni ó máa fi wẹ̀. Ìtọ̀ kan fún èèyàn kan ni, bí ó ṣe jẹ́ nìyẹn. Orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ire o, ó dìgbà kan náà.